ọ̀pọ̀lọpọ̀ pé à ń ṣẹ́ oyún yẹn ó lójú ọba belong tó bá lọ ṣẹ́ oyún kóyún wèrè kan tó bá padà ní ìdí ọmọ ò lè rọ́mọ bí o torí wípé àwọn ibi tó ń belong sí yẹn tí wọ́n fẹ́ kí o kọ́ máa produce kó ọ̀nà òbímọ tó wá ń dá ọmọ yẹn padà pé ò ní ìdí ẹ̀ gba ọba padà ní ìdí ọmọ wa kàn ní pé oríṣiríṣi àìsàn tí ò nídìí á kàn bẹ̀rẹ̀ sí ní yọ jáde lára ẹ̀ ní from there wò lè lóyún kankan for your information àfi tó o bá ṣe ìtanràn a máa ń pe kíní yẹn ní ìtanràn wọ́n á ṣe é fún ẹ wàá gbé lọ sódò tó bá dòdò tó bá parí iṣẹ́ yẹn ń bẹ̀ wàá padà rí wípé ní agbára Elédùmarè oṣù yẹn sóṣù kejì ò ní mú jẹ o gbogbo àwọn ẹ̀sìn jákujáku blọ́kéjì kìíní kankan tí gbogbo ẹ̀ kàn kún ara ẹ̀ yẹn wàá wá padà rí wípé kò wá lásán mọ́ torí wípé o belong wọ́dẹ̀ lọ kọjá ààyè ẹ̀ tó lọ ṣe nǹkan tí ẹlẹ́dàá rẹ tí kò fẹ́ ẹlòmíì deny pé kò sọ́kọ ọ̀run ọkọ ọ̀run wà torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àlá tó máa ń lá òun gá mọ̀ pé òun máa ń rí bọ̀bọ̀ dúdú kan. ṣé olóòtú orúkọ mi ò yí padà alàgbà Sulaimon Oṣùnọlálé aláṣẹ gbélérò alternative therapy ọmọ àṣẹlò oògùn ejò tá a bá ń sọ nípa ọkọ ọ̀run ṣe rí gbogbo ẹ ti di àmúlùmálà tó wọnú ara wọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ nǹkan tó ń sọ gan ó kàn ń sọ torí wípé tá a bá ń sọ nípa ọkọ ọ̀run òun ni tí obìnrin bá bẹ̀rẹ̀ sí ní rí àwọn àpẹẹrẹ tí kò dáa tó ń affect ìgbésí ayé ẹ̀ bóyá ó bẹ̀rẹ̀ sí ní ìbálòpọ̀ lójú oorun tí ìbálòpọ̀ yìí ò dúró tàbí ó ń wá oyún ò dúró tàbí tó bá ń ní ọkọ ó máa ń ní disappointment lóríṣiríṣi ó máa ń ní promise and fail ẹlòmíràn tó bá ń befriend èèyàn báyìí ẹnìyàn á like ẹ̀ yóò ṣe gbogbo nǹkan fún ṣùgbọ́n kíní kan dẹ̀ máa sọ fún pé yá máa hate ọkùnrin yìí fún rẹ̀ ló máa ń discharge ọkùnrin ò kì í discharge òun irú wọn ó pọ̀ nígbà tí wọ́n bá wá bá a lọ tí wọ́n bá bá a bọ̀ nígbà tí wọ́n máa wò ó wọ́n lè sọ pé ó ní ọkọ ọ̀run ìdínà ìpé kò sọ́kọ ọ̀run wà torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àlá tó máa ń lá òun gá mọ̀ pé òun máa ń rí bọ̀bọ̀ dúdú kan tí ó máa ń ṣàlẹ́ǹjì òun lójú oorun wípé ìgbà wo lòun padà bọ̀ ọ̀pọ̀lọpọ̀ gan nínú àpẹẹrẹ tó máa ń rí ó lè máa mọ̀ wípé òun máa ń tọ́ ọmọ lójú oorun ó máa ń wà bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àpẹẹrẹ tó máa ń rí ó lè máa bára ẹ̀ nínú odò táàdẹ̀ ní wípé òun ṣeré ìfẹ́ nínú odò yẹn lójú oorun yẹn irú àwọn nǹkan bá wọ̀nyí tó bá ń rírú àwọn àpẹẹrẹ yìí ọkọ ọ̀run lórí yẹn o ṣùgbọ́n nígbà mìíràn lọ́pọ̀lọpọ̀ ìgbà kò ń sí ọkọ ọ̀run yẹn òun ló gbé àwọ̀ wá tó jẹ́ pé àwọn àgbàlagbà àti àwọn ẹ̀mí àìrí kan àwọn ní a máa ṣe irú iṣẹ́ yẹn tí wọ́n máa ń gbaṣẹ́ oníṣẹ́ṣe láti fi dà ẹ́ láàmú ọ̀pọ̀lọpọ̀ ló ní disappointment lóòótọ́ tó yẹ pé irú disappointment tó ń ní tí kò bá ṣe àwọn sàárà ọkọ ọ̀run yìí kúrò ń bẹ̀ ó ṣeé ṣe kó sì máa continue nǹkan máa ní akẹ́ni pé kò sí ni bóun ṣe lè forí ṣe fọrùn ṣe tó fún ọkùnrin kí ló ṣe náà ló máa gbẹ̀yìn ẹ̀ ẹlòmíì dẹ̀ nìyí ibi tí kinní yẹn ti wọ̀ ọ́ lára dé wọn ò ní jẹ́ kó níbù ìjókòó pàtó kankan akẹ́ni máa rí pé eléyìí ó gbéhùn jùlẹ̀ tọ̀hún ó gbéhùn jùlẹ̀ ìyẹn ń wáyé lóòótọ́ ṣùgbọ́n èyí tí àwọn ẹ̀mí àìrí lẹ́mìí òkùnkùn àti àwọn àgbàlagbà tí wọ́n máa ń dá sí ọmọbìnrin lára òun lọ́pọ̀ jù yàtọ̀ fún ẹni tí ọkùnrin ti lò fúnra ẹ̀ torí pé lásìkò yìí ń sìn a rí wípé àwọn èèyàn wa láwọn boys ńṣe ni wọ́n ń tojú bọ̀bọ̀ kú bọ̀ léyìí tó pọ̀ mo ti sọ́nú ètò rí ní ọmọbìnrin kan tó bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan oṣù fódìdí bí oṣù mẹ́jọ tí nǹkan oṣù ọ̀dá wọ́n ní kó lọ ṣe tẹ́sítì ó ti ṣe tẹ́sítì wọ́n ní kò ní hormonal imbalance torí pé tóyẹn bá lọ ṣe hormonal provide tí ó bá lọ ní hormonal provide yìí tó bá ṣe tó wá lọ ní result ẹ̀ wá lọ jẹ́ hormonal imbalance ó lè jẹ́ kó máa ṣe nǹkan oṣù kó má dà á adẹ̀ ní kó lọ ṣe pelvic scan ó wò ó kò ní ìjú ìgbà tí àpadà máa wádìí ẹ̀ dáadáa àpadà rí wípé nínú àwọn boys tó ń fẹ́ yẹn ọ̀kan nínú wọn ló ti ṣe nǹkan sórí síìtì tó jókòó lé tó dẹ̀ jẹ́ pé kìíní yìí
ó padà wá di pé nǹkan oṣù yóò kò dá tó bẹ̀rẹ̀ sí ní gbẹ from there a padà fi lọ àwọn àgbàlagbà ìyanu dẹ̀ ṣẹlẹ̀ kíní yìí dúró a dẹ̀ tó padà ṣe ètò ìràpadà fún láti lè jẹ́ pé gbogbo nǹkan tó ti nù kó lè padà irú àwọn nǹkan yẹn a máa ṣẹlẹ̀ ṣùgbọ́n èyí táwọn àgbàlagbà bá fi ń bá yẹn jà òun lọ́pọ̀ jù òun ló kó 80% ju ọkọ ọ̀run lọ ọkọ ọ̀run kẹ̀kọ́ 20% ní eléyìí táyé fi ń bá yẹn jà gangan òun lọ́pọ̀ jù débi wípé wà kẹ̀ máa rí wípé òkè ìwọ tí olóyún ọwọ́ alálà níjọ́ tó bá ti rí nǹkan pupa báyìí wà á rí pé oyún yẹn máa jábọ́ níjọ́ kejì ìsáyédà aṣọ pupa lórí ni orí ata pupa ni orí nkẹ̀kẹ́ pupa ni orí ilé pupa ni gbogbo nǹkan tó bá ti rí ní pupa jọ́ kejì wà á rí pé oyún yẹn bàjẹ́ nìyẹn ẹlòmíì yẹn nìkan kọ́ ló máa rí níjọ́ tó bá ti fi lè bá sùn báyìí ọjọ́ yẹn á rí wípé òun orí nǹkan oṣù ẹ̀ ẹlòmíràn wá wà ọkọ lè rí àwọn ìyá bíi ìyẹn tiẹ̀ pọ̀ wọ́n wá ọpẹ́rẹ́tì wọ́n á gbóyún yẹn jáde kó nù ẹ̀ àwọn àgbàlagbà ló ń ṣe yẹn kò kì í ṣe pé ọkọ ọ̀run òun ló ń ṣe yẹn irú àwọn eléyìí bá wọn wọ̀nyí tí olú àwọn àgbàlagbà yẹn ni òun ni wàá mú kúrò ń bẹ̀ ẹlòmíràn wá wà tó jẹ́ wípé ìwọ gẹ́ máa rí pé àwọn máa ń wọ aṣọ funfun wàá bá rẹ ẹlẹ́gbẹ̀ẹ́ odò ìwọ́n tiẹ̀ o bìlọ́ǹgì nìyẹn bó ṣe bìlọ́ǹgì yẹn kò lè yí ẹ tó àfi tí wọ́n bá ṣàlàyé ẹ̀ fún ẹ tó bá ti wá bìlọ́ǹgì bẹ́ẹ̀ yẹn àfi kó o ṣe sàáràrù yẹn ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó bá wá sọ́dọ̀ mi òun wọ́mọ mi wà àtọwọ́fà ẹ̀ ni ó fi jẹ́ wípé ó ń padà ń wọ́mọ tí ò róyún ní ọ̀pọ̀lọpọ̀ pé à ń ṣẹ́ oyún yẹn ó lójú tó bá bìlọ́ǹgì tó bá lọ ṣẹ́ oyún kóyún wèrè kan tó bá padà ní ìdí ọmọ ò lè rọ́mọ bí o torí wípé àwọn ibi tó ń bìlọ́ǹgì sí yẹn tí wọ́n fẹ́ kí o kọ́ máa produce kó ọ̀nà òbímọ tó wá ń dá ọmọ yẹn padà pé ò ní ìdí ẹ̀ gba ọba padà ní ìdí ọmọ wa kàn ní pé oríṣiríṣi àìsàn tí ò nídìí á kàn bẹ̀rẹ̀ sí ní yọ jáde lára ẹ̀ ní from there ò lè lóyún kankan for your information àfi tó o bá ṣe ìtanràn a máa ń pe kíní yẹn ní ìtanràn wọ́n á ṣe é fún ẹ wàá gbé lọ sódò tó bá dódò tó bá parí iṣẹ́ yẹn ń bẹ̀ wàá padà rí wípé ní agbára Elédùmarè oṣù yẹn sóṣù kejì ò ní mú jẹ o gbogbo àwọn ẹ̀sìn jákujáku blọkéjì kìíní kankan tí gbogbo ẹ̀ kàn kún ara ẹ̀ yẹn wà wá padà rí wípé kò wá lásán mọ́ torí wípé o belong ìwọ́dẹ̀ lọ kọjá ààyè ẹ̀ tó lọ ṣe nǹkan tí ẹlẹ́dàá rẹ̀ tí kò fẹ́ ẹlòmíràn wá wà tó jẹ́ wípé kò ní í mọ̀ pé wọ́n ti ṣiṣẹ́ ọkùnrin fún mi wọ́n ti ṣiṣẹ́ kìíní kan fún mi mo máa ń rẹ́rìn ìwọ tí wọ́n ṣe é fún tó jẹ́ pé fẹ́ẹ̀kì ni àwọn nǹkan ẹ̀mí tí wọ́n ṣe ẹlòmíràn kẹ́ ìgbowó lọ́wọ́ ẹ̀ gan kò ní ṣe é ẹlòmíràn nǹkan tó yẹ kó kà pé kò ní pa pé fún ẹ èmi ò ní ọlọ́bọ yé mọ́jà ẹ̀ ní ọlọ́bọdọ bẹ̀tẹ̀ ní nǹkan tí wọ́n máa ń ṣe tá a fi máa ń ṣe ó ti wà táwọn bàbá wa máa ń lò tí wọ́n bá dé lò ó ìyanu adẹ̀ máa ṣẹlẹ̀ ọkọ ọ̀run wà lóòótọ́ o ṣùgbọ́n 20% ní ọkọ ọ̀run yẹn ni wípé àwọn àlùjọ̀nú kan náà wà tẹ́ pé tí wọ́n bá ti ń rí ẹ wípé òun sín ara sílẹ̀ ní gbogbo ògbà wọn a máa ya fọ́tò ẹ̀ wọn a máa láìkì ẹ̀ wọn a máa wá wọ́n lẹ̀ ṣe ń wá yẹn òmí ń wà nú wọn náà tí a fẹ́ máa bàlẹ́ ẹ gbogbo àwọn orúkọ ẹ bá wọ̀nyí la máa ní kí obìnrin kó prevent tó fi jẹ́ pé kò fi ní máa rí bẹ́ẹ̀ ẹlòmíràn nínú nǹkan èèwọ̀ ìdílé wọn tí ó yẹ kó máa ṣe ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe é from there á bá rí wípé gbogbo nǹkan ó bẹ̀rẹ̀ sí ní dàrú mọ́ òun lọ́wọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí náà la máa ń bá àwọn èèyàn yanjú léyìí tí Ọlọ́run bá ní ká ṣalábàápàdé wọn àjíǹdára yóò máa jẹ́ o àní sírí o àdẹ̀ ní sẹ̀sẹ̀ gbé ṣùgbọ́n àwa náà ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ ẹ jẹ́ ká tẹ̀ ẹ jẹ́.